ọjọ́ wo nìjà yìí máa tó tán? Ìjà míì tún rúbọ bọ̀ láàrin Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó. Tó bá jẹ́ lòmíì ló la ohun tí mo là kọjá ni yóò ti pokùnso. Fúnkẹ́ Akíndélé tú àṣírí ohun tó là kọjá tẹ́nikẹ́ni kò mọ̀. Portable kì í ṣe ẹni tó lè súnmọ́ o. Àwọn olólùfẹ́ gbajúmọ̀ olórin kìlọ̀ fún un. Ta lolórin náà? Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Tí ẹṣin bá dàní a máa ń tungùn ni. Òun ló ṣe mọ́ gbajúgbajà òṣèrébìnrin tíátà ni ìyẹn Fúnkẹ́ Akíndélé, tó jẹ́ wípé gbogbo fíìmù tó bá gbé lọ sí sinimá làwọn èèyàn máa ń tẹ́wọ́ gbà. Ti sọ pé òun sì máa ṣòṣèlú sí o, láì wo pé òun fìdí rẹmi nínú òṣèlú nígbà tí ó kọ́kọ́ wọnú ẹ̀ lọ́dún 2023 níbi tó ti ṣe igbákejì jàǹdọ̀ lábẹ́ àsíá PDP. Ṣùgbọ́n ní báyìí ní oṣù díẹ̀ sẹ́yìn ni jàǹdọ̀ ti sọ pé òun ti fi ẹgbẹ́ PDP sílẹ̀ tó sì bọ́ sínú ẹgbẹ́ APC tó wà lóde báyìí. Nínú ìfèròhàn tí Fúnkẹ́ Akíndélé ṣe pẹ̀lú Chudi Onwo ló ti sọ pé òun máa padà sínú òṣèlú, ṣùgbọ́n kò tí ì sọ ipò tó fẹ́ dù àti abẹ́ àsíá ẹgbẹ́ tó ti fẹ́ du ipò náà. Fúnkẹ́ Akíndélé sọ pé òun jẹ́ obìnrin takuntakun tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ sóhun òun kò kí ń gbé sọ́kàn tàbí kó mú òjòjò wá sọ́kàn òun. Ṣùgbọ́n tó jẹ́ pé ó débì kan tóun ò lè mú mọ́ra mọ́ látàrí bí òṣèré kan tó kópa nínú eré òun Jennifer ṣe papòdà táwọn èèyàn sì ń nàka àbùkù sí òun pé òun kò ràn án lọ́wọ́. Jennifer ní òun gan la àwọn ìṣòro kan kọjá lásìkò ìgbà náà tí òun kò sọ fẹ́nikẹ́ni. Ó ní nígbà tí ọ̀rọ̀ náà le òun tilẹ̀kùn mọ́rí tí òun sì gba ẹ̀rọ ayélujára lọ. Òun dúpẹ́ wípé òun kò para òun nítorí àwọn ẹlòmíràn lè para wọn bí wọ́n ṣe tilẹ̀kùn mọ́rí yẹn. Fúnkẹ́ Akíndélé wá tẹ̀síwájú náà rẹ̀ wípé ohun tó gbomijé lójú òun jù nínú òṣèlú ni bí àwọn obìnrin kan ṣe kó ara wọn jọ tí wọ́n ń kọrin tí wọ́n ń jó tí wọ́n sì ń fi òun ṣe yẹ̀yẹ́ pé òun kò lórí ọkọ. Ó ní ọ̀rọ̀ náà le débi pé òun gbà ọ̀dọ̀ àwọn tó máa ń gbani níyànjú láti lè lálàáfíà. Ó ní ohun tó yẹ kóun ti ṣe tipẹ́ ni ṣùgbọ́n tóun kò fẹ́ kí àwọn ènìyàn mọ ohun tóun ń là kọjá. Òun pinnu láti ṣe fáráàlú, òun ló mú òun ṣe òṣèlú àti pé òṣèlú jẹ́ kí òun ní ìgboyà, jẹ́ kí òun gbọ́n sí àti láti mọ àwọn èèyàn sí. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ṣíṣe òṣèlú jẹ́ kí òun mọ̀ nípa ìpínlẹ̀ òun, orílẹ̀-èdè òun tí òun sì lè sọ àwọn ọ̀rọ̀ náà pẹ̀lú ìgboyà nítorí òun máa ń ní àwọn ẹ̀rí láti gbé àwọn ọ̀rọ̀ tóun bá sọ lẹ́sẹ̀. Àwọn olólùfẹ́ Àlàó Màláíkà ti kìlọ̀ fún àjọṣepọ̀ ọ̀rẹ́ tó fẹ́ wà láàrin òun àti Portable ìyẹn Habib Òkìkíọlá Badmus látàrí pé ó ṣe jẹ́ pé oníwàhálà oníjọ̀gbọ̀n lọmọ Ọlálọmí. Wọ́n kìlọ̀ fún Màláíkà pé kó má ṣe jẹ́ kí Portable ta epo sáṣọ àlà rẹ̀ o. Tí àwọn èèyàn sì sọ wípé gbogbo àwọn tó bá Portable ṣe ló máa ń padà kábàámọ̀ nítorí pé èébú àti ìjà ló máa ń padà bá wọn ṣe tí ó sì máa yẹ̀yẹ́ wọn lórí ẹ̀rọ ayélujára. Portable tó fi àwòrán náà léde sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ ló ti sọ pé òun wá kí Súlé Àlàó Màláíkà àti pé òun kò fa wàhálà mọ́ wípé owó lòun wá báyìí. Ṣùgbọ́n tí àwọn olólùfẹ́ Súlé Àlàó Màláíkà ti kìlọ̀ fún wípé àwọn kò fẹ́ àjọṣepọ̀ bó ṣe wù kó kéré tàbí tóbi mọ́ pẹ̀lú òun àti Portable látàrí bó ṣe jẹ́ pé kò sẹ́ni tí Portable kò lè bú tàbí yẹ̀yẹ́. Ó ti bú Àṣàkẹ́, ó ti bú Ọlámídé tí ó sì ti bú Saheed Òṣùpá kó tó di pé yẹn fọlọ́pàá gbé. Ó dàbí wípé ìjà Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó kò lè tán látàrí fọ́nrán kan tí Lizzy ṣe tó ti sọ pé Ìyábọ̀ Òjó ti fìdí gba mọ́tò lọ́wọ́ Paulo ìyẹn Paul Okoye ẹni tí Ìyábọ̀ Òjó ń fẹ́ wípé tó bá jẹ́ pé òun Lizzy lòun ṣe yìí gbogbo ayé ló máa pariwo. Àwọn èèyàn ti fún Lizzy lésì wípé kò sí nǹkan tó bá kàn tí Ìyábọ̀ bá gbé mọ́tò ọkọ rẹ̀ jáde nígbà tí ọkọ rẹ̀ tàbí ọmọ rẹ̀ ò bá ti dá lọ́wọ́ kọ́ àti wípé ṣèbí Lizzy Anjorin sọ pé mọ́tò lọkọ òun ń tà kóun náà gbé mọ́tò ọkọ rẹ̀ jáde kí tù gé fọ́. Àwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó ti wá kìlọ̀ fún Lizzy wípé kó ṣọ́gbẹ́ o wípé òun ló kọ́kọ́ tọ́jà Ìyábọ̀ Òjó nísinsìnyí tí Ìyábọ̀ ò fèsì sọ̀rọ̀ rẹ̀ o tó jẹ́ wípé fíìmù Làbákẹ́ Olódodo rẹ̀ ló ń polówó